wọ́n sì máa fi èdè títún sọ̀rọ̀. A kí wa ní orúkọ Olúwa, a sì kí wa káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ Bíbélì. A tún tẹ̀síwájú lónìí nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí mo pe àkórí rẹ̀ ní ìtumọ̀ ìgbàlà. Náà láti ń wò láti bí ọ̀sẹ̀ mẹ́ta báyìí, ní ló pọ̀sẹ̀ kẹta tí a ti ń wo ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí. Ìwé Tímótì kejì orí kẹta ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ní àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tó lè sọ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù Kristi. Mo sì ṣàlàyé fún wa pé ìwé mọ́ tí Paul àpọ́sítélì ń sọ nínú ẹsẹ̀ Bíbélì yẹn náà ni àwọn ìwé láti Genesis tó fi dé Málákì. Genesis sí Málákì ni àwọn ìwé mímọ́ yìí. Ẹ̀yẹn ni pé tá a bá rí ìwé mọ́ nínú Bíbélì tó ń sọ̀rọ̀ nípa Genesis tó fi dé ìwé Málákì ni. Ìyẹn ni pé kókó tí ìwé mímọ́ tó dálé lórí náà ni iṣẹ́ ìgbàlà tí Ọlọ́run ó ṣe nínú Kristi. Ọ̀nà wo sì ni èèyàn ó fi gba iṣẹ́ ìgbàlà yìí? Ó ní nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi, àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tó lè sọ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù Kristi. Níjẹjọ a tún sọ fún wa wípé ìhìnrere Jésù Olúwa nìkan ṣoṣo ló ní agbára láti sọ èèyàn di ẹni ìgbàlà. Nípasẹ̀ ìhìnrere yìí sì ni Ọlọ́run fi pè ènìyàn. Ẹ̀rí ìhìnrere yìí lọ́lọ́run fi ṣe kí ni lọ́lọ́run fi pè ènìyàn. Paul àpọ́sítélì sọ nínú ìwé Tẹsalóníkà kejì orí kejì àwò níjẹjọ ó ní nípa èyí tí ó pè yín sí ẹsẹ̀ kẹrin yẹn ni o tàbí ẹsẹ̀ kẹrìnlá, ṣùgbọ́n kó tilẹ̀ tó dé ẹsẹ̀ kẹrìnlá yóò sọ nǹkan kan ní ẹsẹ̀ kẹtàlá. Ó ní iṣẹ́ wa ni láti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí yín nígbà gbogbo ará olùfẹ́, nítorí láti àtètèkọ́ṣe ni Ọlọ́run ṣe kí ni ó ní Ọlọ́run ti pè yín ni Ọlọ́run ti pè yín sí ìgbàlà nípa ìsọdẹ mímọ́ ẹ̀mí àti ìgbàgbọ́ òtítọ́. Wá ní tí Ọlọ́run ti pè yín sí nípa ìrere wa kí ẹ̀yin kí ó lè gba ògo Jésù Kristi Olúwa wa. So ìgbàlà tó sọ pé Ọlọ́run ti ṣe kíni o, Ọlọ́run ti ló ti yàn wọ́n sí láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àwọn ìjọ Ọlọ́run ní Tẹsalóníkà yẹn, tó sì jẹ́ ìwọ náà tó ti gbàgbọ́ nínú Jésù Kristi. Níwọ̀n ìgbà tó bá ti gbàgbọ́ nínú Jésù Olúwa, ìwọ náà ìwọ náà ti wà lára ìjọ Ọlọ́run nìyẹn. Ẹ̀rí o ti darapọ̀ mọ́ agbolé Ọlọ́run. Ìtumọ̀ ìgbàlà nìyẹn, ṣùgbọ́n ó níbi à ń lọ. So nínú ẹsẹ̀ Bíbélì yẹn Paul àpọ́sítélì ní ìgbàlà tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí Ọlọ́run pè wá sí nípasẹ̀ ìrere Jésù Olúwa. A sì ṣàlàyé wípé ó ṣe pàtàkì fún wa pé kí ìrere Jésù Olúwa tí máa ń sọ nídẹ̀ẹ́ni ìgbàlà yìí kó yé wa dáadáa. Tí ò bá yé wa sẹ́ẹ̀rì, àti pé kí ìgbàlà yìí kó yé wa yóò nira. Ẹ̀rí so òun la ṣe ní ẹ̀ṣẹ̀ jẹ́ àṣàgbéyẹ̀wò àwọn ntí ọ̀rọ̀ Ọlọ́run kan tilẹ̀ sọ nípa ìrere Jésù Olúwa tí Bíbélì ní máa ń sọ ní dẹ̀nà ìgbàlà yìí. A sì wá wò pé a wo àwọn àpèjúwe kan tá a lò fún ìrere Jésù Olúwa. A pè ní ìrere Jésù Kristi, a pè ní ìrere Ọlọ́run, a pè ní ìrere orí ọ̀fẹ́ Ọlọ́run, a pè ní ìrere ìjọba, a pè ní ìrere yìí. So ìdẹ́yìn bá sì ti gbọ́ ìrere Jésù Olúwa yìí, irú ẹni bẹ́ẹ̀ ṣe kí ni yóò dẹ̀nà ìgbàlà nìyẹn. Paul àpọ́sítélì sọ nínú ìwé Róòmù orí kìíní láti ẹsẹ̀ 19 yẹn ó ní èmi kò tijú ìrere Kristi, nítorí agbára Ọlọ́run ní sí ìgbàlà fún olúkúlùkù ẹni tó bá gbàgbọ́, ní fún Júù ṣáájú àti fún eléyìí pẹ̀lú, nítorí láti inú rẹ̀ la fi òdodo Ọlọ́run hàn láti ìgbàgbọ́ dé ìgbàgbọ́. So mo sì sọ ń jẹjọ náà pé béèyàn bá ti gbọ́ ìrere Jésù Kristi, ní tó tún kàn náà ni pé kírú ẹni bẹ́ẹ̀ ṣe kí ni o kó gbàgbọ́, àti pé ìgbàgbọ́ túmọ̀ sí pé nǹkan tí mo gbọ́ yẹn mo gbà. So ẹni tí ò bá ti wá gba nǹkan tó gbọ́ yẹn, irú ẹni bẹ́ẹ̀ la lè wá sọ pé ó jẹ́ aláìgbàgbọ́ ènìyàn. Irú ẹni bẹ́ẹ̀ lẹni tó kọ iṣẹ́ tí Jésù Olúwa ṣe nínú iṣẹ́ ìgbàlà tí Jésù ṣe kíni o tó ṣe fún wa yìí. So nínú ẹ̀kọ́ yìí a ó tún máa tẹ̀síwájú. Kí sì ní tá a máa ṣàgbéyẹ̀wò rẹ̀? Paul sọ nǹkan kan ní ìwé Róòmù yẹn, ẹja tún rán wa létí lẹ́ẹ̀kan sí Róòmù orí kìíní láti ẹsẹ̀ kìíní nígbà tó sí lẹ́tà yẹn. Ó ní Paul ránṣẹ́ Jésù Kristi tí a pè láti jẹ́ àpọ́sítélì, ó ní tí a yà sọ́tọ̀ fún ìrere Ọlọ́run tí ó ti ṣèlérí rẹ̀ tẹ́lẹ̀ rí láti ọwọ́ àwọn wòlíì rẹ̀. Ó ní nínú ìwé mímọ́, ó ní ti ọmọ rẹ̀ tí a bí láti inú irú ọmọ Dáfídì, ó ní nípa ti ara, ó ní ẹni tí a pinnu rẹ̀ pẹ̀lú láti jẹ́ ẹni tí a pinnu rẹ̀ pẹ̀lú láti jẹ́ pẹ̀lú agbára ọmọ Ọlọ́run nípa ẹ̀mí ìyàsọ́tọ̀. Ó ní àti nípa àjíǹde kúrò nínú òkú àní Jésù Kristi Olúwa wa. Yẹn ni pé nínú ìhìnrere Ọlọ́run tí Paul àpọ́sítélì ń sọ̀rọ̀ rẹ̀ yìí, nǹkan kan wà ńbẹ̀. Kí sì ní nǹkan tí Ọlọ́run lérí rẹ̀ láti ẹnu àwọn wòlíì rẹ̀ yẹn? Àjíǹde Jésù Kristi. Ẹ̀rí àjíǹde Jésù Kristi yẹn ni pé bí Jésù Olúwa bí ò bá ṣe kí ni o, bí ò bá jíǹde kúrò ní òkú, kò ṣeé ṣe fún èèyàn láti dẹni ìgbàlà. So ṣe rí ẹjẹ́ mọ̀ pé ọ̀rọ̀ tí Paul àpọ́sítélì sọ ní ìwé Róòmù yẹn nípa pé ìrere Ọlọ́run yìí, yẹn ni tí Ọlọ́run ti gbẹnu àwọn wòlíì sọ ní ìwé mímọ́ nípa pé ìrere yìí ó ní í ṣe pẹ̀lú àjíǹde Jésù Olúwa. Ẹjẹ́ mọ̀ pé lẹ́yìn ìgbà tí Jésù Olúwa jíǹde kúrò ní òkú, ó pàdé àwọn méjì kan.
Cleopa àti ọ̀rẹ́ rẹ̀ wọ́n wá ń lọ lójú ọ̀nà ìlú kan tá à ń pè ní Emmaus ẹ̀rí ẹ̀yìn ìgbà tí Jésù Olúwa tó jíǹde ní so wọ́n wá ń ṣe àríyànjiyàn láàrin ara wọn pé ọmọkùnrin tá tilẹ̀ ń porúkọ rẹ̀ Jésù yá tilẹ̀ rò pé òun ni Kristi òun Mèsáyà olólùgbàlà tí ó gbà wá là àwọn mọ̀ ti pa o wọ́n ti ṣe Jésù yẹn wọ́n ti ṣe báṣubàṣu wọ́n ṣayé rẹ̀ báṣubàṣu ó mọ̀ ṣe o ẹ̀rí ní Jésù Olúwa bá pàdé wọn ní ojú ọ̀nà Emmaus níbi tí wọ́n ti ń lọ lójú ọ̀nà yìí ló bá béèrè lọ́wọ́ pé kí lẹ̀ ń sọ jáde kí lẹ̀ ń sọ Jésù wo lẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ ẹ̀rí wọn kúkú mọ̀ pé òun ni àwọn bá ní ṣé àlejò ni wọ́n nílùú yìí ni sọ òun mẹ́ta ń pè Jésù ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣàlàyé fún Jésù nípa Jésù ṣùgbọ́n gbà tó di ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ̀gbọ́n nǹkan tí olùgbàlà sọ ó ní ẹ̀yin tí òye kò yé tó sì yí gbì lé àyà láti gba gbogbo èyí tí àwọn wòlíì ti wí gbọ́ kò há yẹ kí Kristi kó jìyà nǹkan wọ̀nyí kó sì wọnú ògo rẹ̀ lọ ó ní ó sì bẹ̀rẹ̀ láti Mósè àti nínú ìwé àwọn wòlíì ó sì bẹ̀rẹ̀ sí túmọ̀ nǹkan fún wọn ohun gbogbo nípa ti ara rẹ̀ yẹn ni pé lẹ́yìn ìgbà tí Jésù Olúwa tó rí pé nǹkan táwọn aráàbí ń sọ kò tilẹ̀ yé wọn pé bí wọ́n ṣe kan òun mọ́gi yẹn ìmúṣẹ ìwé mímọ́ ni ló bá ní ẹ̀yin tó yẹ òye ẹ̀yin gbìn ní àyà ẹ̀gbá nǹkan táwọn wòlíì sọ sẹ́rí nǹkan táwọn wòlíì sọ yẹn náà ni Pọ́ọ̀lù àpọ́sítélì pè ní ìrere Ọlọ́run láti ẹnu àwọn wòlíì tí Ọlọ́run ṣe kíni o tó gbẹnu wọn sọ tó tún ṣe kíni o tó gbọ́wọ́ wọn kọ sílẹ̀ nínú ìwé mímọ́ Jẹ́nẹ́sísì tó fi dé ìwé Málákì wá gbọ́ nǹkan tó ní Jésù ṣe bẹ̀ yẹn ni ó ní bẹ̀rẹ̀ láti Mósè ìtumọ̀ bẹ̀rẹ̀ láti Mósè náà ni pé ó bẹ̀rẹ̀ láti inú ìwé Jẹ́nẹ́sísì tí tó fi dé ìwé ìfihàn ó bẹ̀rẹ̀ sí ṣe kéde ó bẹ̀rẹ̀ sí túmọ̀ nǹkan fún wọn sí ẹ̀rí àmọ̀ tí kọ́nú ìwé Genesis ntí Mósè sọ nínú ìwé Genesis ìmúṣẹ rẹ̀ lẹ́rí nínú ikú àti àjíǹde mẹ́yàn ntí Mósè kọ́nú ìwé Ẹ́kísódù tó kọ́nú ìwé Deuteronomy tó kọ́nú ìwé Lẹ́fítíkù ntí wòlíì Àìsáyà sọ nǹkan báyìí tí Dáfídì ọba sọ nínú ìwé Sáàmù nǹkan báyìí tí wòlíì Èsíkíẹ́lì sọ nǹkan báyìí tí wòlíì Jeremáyà sọ gbogbo nǹkan tí àwọn wòlíì sọ yẹn ó bẹ̀rẹ̀ sí ṣe kíni ó bẹ̀rẹ̀ sí túmọ̀ rẹ̀ fún wọn pé ìyìn tí wọ́n mọ̀ sọ lélẹ́yìí kí sì ni tí wọ́n sọ ìhìnrere Jésù Olúwa yẹn náà ni nípa àjíǹde rẹ̀ kúrò ní òkú ẹ̀rí ẹ jẹ́ mọ̀ pé nígbà tí Jésù Olúwa tó fi àwọn méjì yẹn tó fi wọ́n lẹ̀ ìgbà tó tún tẹ̀síwájú tó pàdé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nígbà tó di ẹsẹ̀ ìkẹrìnlélógójì ìwé Lúùkù yẹn náà ní Lúùkù orí kẹrìnlélógún ẹsẹ̀ ìkẹrìnlélógójì ó ní Jésù sì wí fún wọn pé a kò lè ṣe aláìmú ohun gbogbo ṣẹ tí a ti kọ nínú òfin Mósè àti nínú ìwé àwọn wòlíì àti nínú Sáàmù nípasẹ̀ mi ó ní a kò lè ṣe aláìmú ohun gbogbo ṣẹ yẹn ni pé n tẹ́ ẹ rí nínú bí wọ́n ṣe pa mí yìí bí mo sì ṣe jíǹde kúrò ní òkú ẹ ṣáà wo ìṣó tó wà lọ́wọ́ mi ẹ lè rí mi báyìí lójúkorojú ẹ̀mí kì í ṣe ẹ̀mí ìwìn kan lẹ̀ ń wò ènìyàn lẹ̀ ń wò mo mọ̀ jíǹde ní o ó ní gbogbo nǹkan tí àwọn wòlíì ti ṣàkọsílẹ̀ rẹ̀ ní ìwé mímọ́ ìmúṣẹ rẹ̀ lẹ́mọ̀ rí yìí a kò lè ṣe aláìmú ohun gbogbo tí a ti kọ nínú òfin Mósè àti nínú ìwé àwọn wòlíì àti nínú Sáàmù nípasẹ̀ mi ó wá ní ó ṣí wọn ní ìyè ẹsẹ̀ ìkarùndínláàdọ́ta yẹn ó ní ó sì ṣí wọn ní ìyè kí ìwé mímọ́ kó lè yé wọn ẹ̀rí ìtumọ̀ pé ó ṣí wọn ní ìyè kì í ṣe pé ó tilẹ̀ fàtẹ́gùn sí wọn tàbí ó gbàdúrà fún wọn rárá kì í ṣàdúrà ó ṣe in tó ṣe fún àwọn méjì lójú ọ̀nà Emmaus yẹn náà ló tún ṣe fún wọn ìtumọ̀ pé ó ṣí wọn ní ìyè náà ni kó bẹ̀ẹ̀ sí ṣàlàyé fún ẹni tí àwọn wòlíì ti sọ ẹni tí Dáfídì ọba sọ nínú àwọn orin Dáfídì wọn yẹn ẹ jẹ́ mọ̀ pé ọ̀pọ̀ nínú wa lónìí ṣe lásìlẹ̀ rò pé àwọn Sáàmù yẹn ó jẹ́ nǹkan tó yẹ kéèyàn máa fi gbàdúrà kó máa fi dá sẹ̀ríà fáwọn ọ̀tá rẹ̀ ṣùgbọ́n Jésù Olúwa lẹ́yìn àjíǹde rẹ̀ ní tó kọ́kọ́ ṣe náà ni kó bẹ́ẹ̀ ti ń ṣàlàyé ó ń túmọ̀ rẹ̀ fún ẹ wò ní tí ń kọ́ lélẹ́yìí o ṣe rí inú ẹ̀kọ́ yìí tá a máa ṣàgbéyẹ̀wò rẹ̀ ni àwọn nǹkan kan wà tí wọ́n ti kọ́ ní ìwé mímọ́ a máa ṣàgbéyẹ̀wò rẹ̀ náà nínú ẹ̀kọ́ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ láti inú ìwé Genesis tó fi dé ìwé Málákì àti láti inú ìwé Matthew tó fi dé ìwé Jòhánù yẹn tó jẹ́ àkọsílẹ̀ ìgbésí ayé Jésù Olúwa àti àwọn nǹkan tí Jésù Olúwa wàásù rẹ̀ àti nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì tó jẹ́ àkọsílẹ̀ àbí ìjọ Ọlọ́run bó ṣe ń ṣe kíni bó ṣe ń dàgbà nínú ìmọ̀ ẹ̀rí lẹ́yìn àjíǹde Jésù kìí ṣe tá a mọ̀ ṣàgbéyẹ̀wò rẹ̀ nínú ẹ̀kọ́ yìí nìyẹn so Lúùkù yẹn mọ̀ sí wa nígbà tó wá di ẹsẹ̀ ìkẹrìndínláàdọ́ta ẹ̀gbọ́n nǹkan tí Jésù olùgbàlà sọ ni ó ní bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀ pé kí Kristi kó jìyà kó sì jíǹde kúrò nínú òkú nínú ìjọ kẹta so nǹkan tó jẹ́ kókó táwọn wòlíì máa sọ nìyẹn o pé kí Kristi kó ṣe kí ni o kó jìyà ìyẹn ni pé kó kú ó ní kó sì ṣe kí ni o kó sì jíǹde ní ìjọ kẹta abalajọ tó fi sọ fún àwọn méjì yẹn ní ojú ọ̀nà Emmaus ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n yẹn ó ní ẹ̀yin tí òye kò yé tó sì yí gbèlé àyà láti gba gbogbo èdè tí àwọn wòlíì ti wí gbọ́ kò há yẹ kí Kristi kó jìyà nǹkan wọ̀nyí kó sì wọnú ògo rẹ̀ lọ so ìjìyà àti ògo Jésù Kristi ní kókó ìwé mímọ́ ìjìyà tí ògo rẹ̀ ní kíni o ní kókó táwọn wòlíì sọ láti inú ìwé Genesis dé Málákì jẹ́ mọ̀ pé Pétérù àpọ́sítélì náà sọ nínú ìwé Pétérù kìíní orí kìíní láti ẹsẹ̀ kẹsàn-án yẹn ó ní ẹ̀yin sì gba òpin ìgbàgbọ́ yín àní ìgbàlà ọkàn yín
ẹ̀rí tí Paul sọ nìyẹn o, ìgbàlà nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi. Ó ní ẹ̀yin gba òpin ìgbàgbọ́ yín, àní ìgbàlà ọkàn yín. Ó wá sọ fún wa ní ẹsẹ̀ kẹwàá yẹn. Ó ní ìgbàlà tí àwọn wòlíì ń wádìí, tí wọ́n sì ń wájìlẹ̀, àwọn tí ń sọ àsọtẹ́lẹ̀ orí ọ̀fẹ́ tí ń bọ̀ fún yín. Ó ní wọ́n wádìí ìgbà wo tàbí irú sáà wo ní ẹ̀mí Kristi tó wà nù wọ́n ń tọ́ka sí nígbà tó jẹ́rìí ìjìyà Kristi tẹ́lẹ̀ àti ògo tí ó tẹ̀lé. Ẹ̀rí tí Jésù Olúwa sọ ní ìwé Lúùkù yẹn nìyẹn o. Ó ní ẹ̀mí kan wà tó ṣe kí ni o, tó ru àwọn wòlíì yẹn sókè láti sàsọtẹ́lẹ̀ kankan. Kí sì ni àsọtẹ́lẹ̀ tí wọ́n sọ yìí? Ó ní ìjìyà Kristi àti ògo tí ó tẹ̀lé. Ó ní wọ́n sàsọtẹ́lẹ̀ kankan, orí ọ̀fẹ́ kan ń bọ̀, orí ọ̀fẹ́ kan ń bọ̀. Tá sì ní orí ọ̀fẹ́ yẹn, bó kí tilẹ̀ ní orí ọ̀fẹ́ yẹn, ìgbàlà ní orí ọ̀fẹ́ yẹn. Ẹ jẹ́ mọ̀ pé Bíbélì sọ ní ìwé Jòhánù orí kìíní láti ẹsẹ̀ kẹrìnlá yẹn. Ó ní ọ̀rọ̀ náà di ara. Ó sọ̀rọ̀ nípa Jésù Olúwa ni o. Ó ní ọ̀rọ̀ ṣe kí ni o? Ọ̀rọ̀ di ara. A sì wo ògo rẹ̀, ògo bíi ti ọmọ bíbí kan ṣoṣo tó ti ọ̀dọ̀ bàbá wa, olókun fún orí ọ̀fẹ́ àti òtítọ́. Sí ẹ̀rí orí ọ̀fẹ́ tí Jésù Olúwa kó fún yẹn ló wá ṣe kí ni o? Ló wá fi hàn nínú ikú àti àjíǹde rẹ̀. Ìyẹn ni pé bí n bá ti gbàgbọ́ nínú ikú àti àjíǹde Jésù Olúwa, kí ni mo ṣe yẹn? Mo gba orí ọ̀fẹ́ Ọlọ́run nìyẹn. Sí ẹ̀rí orí ọ̀fẹ́ tí mo gbà yẹn náà ní ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù Kristi. So àwọn wòlíì ti sọ̀rọ̀, ẹ̀rí wọ́n ti ṣàkọsílẹ̀ rẹ̀. So eléyìí ó wá yé oyé wa pé ntí Ọlọ́run ṣe nínú ikú àti àjíǹde Jésù kì í ṣe pé Ọlọ́run, kì í ṣe pé ẹnìkan tilẹ̀ dédé lálẹ́ wò láti ibìkan tá àtilẹ̀ mọ bí ó ti wá. Ẹ̀rí ó jẹ́ tí Ọlọ́run ti ń ṣe kíni, ó ti ń sọ̀rọ̀ fún ẹsẹ̀ rí fún ẹgbẹgbẹ̀rún ọdún lọ́lọ́run ti ń sọ̀rọ̀ pé kéèyàn dẹ̀ mọ̀ pé tóun ṣe yìí òun mà ti ń sọ̀rọ̀ rẹ̀ o. A rí inú ìwé Genesis, a rí inú ìwé Exodus, a rí inú ìwé Leviticus, a rí inú ìwé Númérì tí tó fi dé ìwé Málákì. Ọlọ́run ti sọ̀rọ̀ nípa àjíǹde Jésù Olúwa. Ìwé Róòmù orí kìíní ó ní ẹni tí a pinnu rẹ̀ pẹ̀lú láti jẹ́ pẹ̀lú agbára ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí ẹ̀mí ìwà mímọ́ àti àjíǹde kúrò nínú òkú, àní Jésù Kristi Olúwa wa. Ntí ìre Jésù Olúwa tó dálé lórí lélẹ́yìí o. Ṣé má gbàgbé nǹkan tí ẹ̀kọ́ yìí tá a sọ fún apá àmọ́ ṣàgbéyẹ̀wò rẹ̀, ìtumọ̀ ìgbàlà. Ńgbò bá tún di lọ́sẹ̀ tó ń bọ̀, a tún ṣe kéde o, a tún tẹ̀síwájú. Mo pè ọ́ ní alábùkún fún.